nínú nǹkan ìmọ̀ tó kọ́kọ́ tóbi jù tí gbogbo yẹn náà sì ń pariwo rẹ̀ ìmọ̀ tá a fà ní fúnra rẹ̀ ìmọ̀ ni. Allahu Akbar. ìmọ̀ tá a fà ní o ìmọ̀ ni. Mawlana Sheikh Adam Abdullahi Al-Ilory alayhi rahmatullah nígbà tí wọ́n ń pàtàn bàbá wa Alhaji Àgbà nínú tírà àwọn tí wọ́n fi pàtàn àwọn àlùfáà tí wọ́n bẹ nínú ìlú Ìlọrin. àwọn wá pàtàn Alhaji Àgbà débì kan àwọn wá padà fowókọ̀ kan pè wọ́n. kí lorúkọ náà? wọ́n ní U'jubatu Zaman. ìtumọ̀ U'jubatu Zaman sí ni pé ìmọ̀lẹ́ni yìí jẹ́ nínú zamani tá a wà yìí. tó bá ṣe pé bá tọ́ o kó a tún lè lo kọ́ nífẹ̀ẹ́ lómi èmi sì gbà kó tọ́. tá a bá tún lo fẹ́ lómi tèmi tún bá pàdé nínú ayé alima yìí ó tọ́ ká pa àwọn náà ní U'jubatu Zaman. inú ìmọ̀ tí mo fi ló tọ́ bẹ́ẹ̀ ò ní pé àtẹni ó máa fà dáadáa àtẹni tí ó mọ̀ wọ́n dáadáa àtẹni tó jó lólùfẹ́ àtẹni tó náà ní kinní kan tó dì sọ́kàn pa àfà kálukú tí ó bá ròyìn lọ ròyìn bọ̀ ẹnìkan kan ò rí ìmọ̀ yìí ẹnìkan kan ò yọ kó. ẹni pẹ́lú mi lè fi dáadáa mi nú wọ ọmọlúwàbí ó lè fi ròyìn wọn. ẹlòmíì lè wá fẹ́ ròyìn wọn kó mọ̀ràn ti sọ. ẹlòmíì gan lè mọ̀ pé àfà onírú bẹ́ẹ̀ òun jẹ́ níwulẹ̀ sọ́n parí. àmọ́ tó jẹ́ pìlẹ̀. àmọ́ sá ń pè ní ìmọ̀ yìí kò sẹ́ni náà tí ó bá sọ̀rọ̀ ń pa àfà ní gbogbo àwọn tí ń ti ń sọ kálukú lè má fi ìmọ̀ yìí ròyìn wọn. eléyìí ó mú mi correct impression kan tí àwọn èèyàn nípa alima yìí. ọ̀gọ̀rọ̀ ẹni tí ó bá sọ̀rọ̀ wọn nǹkan méjì la máa fi ròyìn wọn. kí ni alákọ̀ọ́kọ́? ẹlòmíì ó ròyìn wọn pẹ̀lú pé àfà mọ̀rin kọ púpọ̀ òdodo sí ni. Allahu Akbar. ẹlòmíì ó sì ròyìn wọn pé àfà mọ̀ lugha dáadáa òdodo sí ni. lugha ní ti kó èmi ní nahwu sarfu adab nǹkankan ìtọ́pọ̀lọpọ̀ máa ń fi ròyìn wọn nù. àwọn ibìkan wá ń bẹ táwọn èèyàn mọ̀ pé àfà ń ṣe ìyá ńlá yàṣẹ àfà ń ṣe ń bẹ ọlọmọṣàbà ń sàǹfààní àdéṣọ lórí ó ní tó ní ṣe pẹ̀lú ìmọ̀ hadith. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ eré àfà ẹ sì pọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ròyìn wọn wọn ìfẹ́ fi máa hadith ròyìn wọn. kálukú ṣe bá àfà rọra gbé yun tì sí ẹgbẹ́ kan wọ́n sì gbájúmọ́ ọ̀rọ̀ lugha ni. àmọ́ àwa tá a súnmọ́ra wa la mọ̀ pé ó kù láàfà ń gbìyànjú bẹ́ẹ̀ nìkan àfà tún láwọn àlùfáà táwọn náà ń jókòó tí ilẹ̀ lárúbáwá lórí pé ìmọ̀ hadith yìí mo fẹ́ mọ̀ táfà sì gbìyànjú tán sì làmìlaka tó yẹ pé àìmọye àwọn kútùbù hadithiyya láfà àti kà látòkè parí ṣẹ́rùhù táfà ní tán ti kà lórí mi ọlọ́lùmọye rẹ̀ ìmí táfà tún kà wájú àwọn àlùfáà wọn ọlọ́nìkan ní ọmọye rẹ̀ tó jẹ́ pé bí lóga táwọn èèyàn fi ń ròyìn wọ̀nyí iṣẹ́ tí bí lóga ń bọ̀ látọ̀dọ̀ bàbá tó bí wọn lọ́mọ ni ìpìlẹ̀ nìyí òun so ọ̀pọ̀lọpọ̀ tá a fà sí níbi ọ̀rọ̀ lugha juhudu shakhsiyya ló pọ̀ mbẹ́. Allahu Akbar. nínú juhudu tó wá gbà àjogúnbá ni àti gbìyànjú pèmí náà fẹ́ ní kíní. juhudu kan wá ń bẹ tá a fà sí tó lágbára onítìrà kan tó gbajúmọ̀ tá ń pè ní lisanul arab nínú tá a fà àti rí bí kó ìmọ̀ lugha táwọn èèyàn ń sọjọ́ yìí àfà ló jókòó ka lisanul arab àfà wa bẹ̀rẹ̀ láti mujalladu alákọ̀ọ́kọ́ wọ́n sì kà á parí lẹ́ẹ̀kínní. mujalladu mélòó ni bẹ́ẹ̀? ìmí ń bẹ wọ́n lè tẹ́ lọ ní mujalladu mẹ́wàá wọ́n tẹ̀lé méjì bí wọ́n bá ti tẹ́lẹ̀ àfa ká láti bẹ̀rẹ̀ dókòó. kì í ṣe tíra pẹlẹbẹ o. kí ni jẹ́ pẹlẹbẹ bambabamba báyìí. Allahu Akbar. àfa ká lẹ́lẹ́kejì láti bẹ̀rẹ̀ dé parí. nígbà tí iṣẹ́ dáwà tó ti wá wọ́n wà fà lọ́rùn làwájọ ń sọ̀rọ̀ ní pé mo ti fẹ́ ká tíra ilé kẹta àwọn òsì rí mujalladu alákọ̀ọ́kọ́ parí wọn láti jọ ìmọ̀ àbí tí máa ń ṣèyàn nígbà tí yẹn bá ti padà wọ inú iṣẹ́ yìí tán. oníṣàyè mọ́. àmọ́ níbi ìmọ̀ hadith àfa gbìyànjú púpọ̀ àmọ́ tí ò jẹ́ kíkiní wọn hàn ara tó fàárì ó ní pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéwútà àfáà sì ń kọ́ lọ́wọ́ àwọn ọmọ tó yẹ pé ń tà sí nídìí láti máa pọ̀ sí wọn lára nǹkan lugha ni. nǹkan ìpìlẹ̀ náà pẹ̀sùn táwọn yóò bá rí wọn bí kan máa ṣe ṣáàrìwò kìíní kan yóò máa jọ mọ́rọ̀ lugha so téyàn bá ti fẹ́ kọ́ yẹn ní hadithi tí ó jíndò tí ó wọnú kéwù kan ti gbọdọ̀ kọ́kọ́ jòkó náà so àmọ́ àtà àjọ ń jọ ìlànà pé tọrọ hadithi bá délẹ̀ àmọ́rú nǹkan tá a máa ń gbọ́ lẹ́nu àfa ọlọ́mọṣàbà ń kẹwọn. ṣé wàá rí bí wọ́n ń ròyìn mọ́ ìdè yìí bẹ́ẹ̀ bá ti wá ń gbé sẹ́gbẹ̀ẹ́ ọjọ́ orí kíní ni wàá dọ́gba kíní ni dọ́gba nǹkan tí mo la ju ọjọ́ orí lọ ó ti kọjá àbánitara wa sòsé nǹkan náà lè ṣe Ádámù náà rí njọ́ náà tán fi padà sọ pé bàbá Kàmálì táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí ó U'jubatu Zaman ọlọ́mọṣàbá wa kẹwọn.